Wálé Adéọba lórúkọ mi. Wálé Adéọba. Wálé known as Mr. Packaging. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàdúrà fún ọ pé lágbára Ọlọ́run nípa ọdún kan, and by the special grace of God we will celebrate more years ahead in Jesus name. Inú mi dùn because ìgbà tó ń pè àwa tiẹ̀ èmi rò pé bóyá gathering kékeré ni ìgbà tí mo débì mo wá rí i pé ojú àti ẹ̀rí bíi park sí, that is to say kò sí bí èèyàn bá ṣe lè jẹ́ láyé ìjọ tó bá ń ṣe nǹkan tẹ́ bá ráwọn tó wà ńbẹ̀ lẹ máa mọ̀ irú ìwà àti ìhà tó kọ sáwọn èèyàn. Tírú nǹkan bá ń ṣẹlẹ̀ tẹ́mi ò sí bíbà àwọn kan máa pè mí pé àárí ẹ. Ìfà tí mo ṣe pẹ́ débì àwọn kan tí wá bá mi pé ó pẹ́ dé. So ìhà tá a kọ síra ìhà family ni àti kúrò ní we are brothers. Tẹ́mi náà bá ń ṣe nǹkan kọ́rẹ́nsì àwa ńbẹ̀ lórí pé alálùbáríkà ni. Ẹ̀yin tèmi lé ẹ̀yin tí Wálé Adéọba Mr. Packaging. Ẹ wo bá ṣe máa ń jígí alára ni jígí. Ẹ mọ̀ tún mọ̀ jígí ni mírọ̀ léèbó. Gbogbo wa jọ lẹ̀pọ̀ ní ìkọ̀kan láàfà nǹkankan pé nǹkankan sórí nǹkankan ju nǹkankan mọ́ nǹkankan tí nǹkankan fi ṣẹlẹ̀. Jígí alára làwa wà tẹ́ ẹ bá wò ẹ ti tẹ́ ẹ ṣe ó dàbọ̀.